Kí ló wí? Kí ni gbarun ma le wí? Igwe arúmọlẹ̀ á sọ wípé ìwọ a fẹ́ máa ta gold. Ko a fẹ́ ṣe business gold. Olórí burúkú ni gbarun ma le. Kò ríran rárá. Kò get e ko. Èmi ò kì í ta góòlù, mi dẹ̀ fẹ́ ta góòlù. Ìgbà tá fẹ́ ṣàlàyé fún ẹni tí tó bẹ̀rẹ̀ sí bẹ́ tó ní ẹ kíní kan gbogbo ọjọ́ tó tán. Ìgbárùn ma le ni mo rò pé gbárùn ma le ẹ mutí. Má waste time rẹ. Igwe arúmọlẹ̀ wọ́n bínú èmi kò fi kàn ìwọ ni. Ó yẹ kí n fi kàn ìwọ lẹ́ẹ̀kan. Olórí burúkú ni ẹni. Ó fẹ́ fọ́ mi lórí ni. Èmi á fi kàn ìwọ lórí. Ló wá mú kára àwọn ògbìn ló la mọ́ mi lórí bẹ́ẹ̀ yẹn ó yá wèrè ni. Ó ní orí tí ìwọ ni. Rárá orí ẹlòmíì ni. Ó ní ó fẹ́ fi nǹkan kàn mí lórí. Àwọn babaláwo bíi tí àwọn máa fi kọrí èèyàn ni ó dẹ̀ lákàrà mọ́ mi lórí bẹ́ẹ̀ yẹn. Ó lágbára gèmí á fi gbá orí ni kó tó ṣe èrè. Tó bá try lẹ́ẹ̀kan sí